níbẹ̀ wọ̀nyẹn wa mo kí pé orí yín ò ní burú orí adìẹ ò ní burú kọ́lọ̀ rẹ̀ máa yé dúdú káàkiri tí èèbá sadẹ táyé ti kàn kó tàbí adìẹ àkùkọ táyé gbogbo ẹ̀ ayé ò ní gbogbo ayé wa. àmì o. Gbóyèga Aláwà lórúkọ mi o àmọ́ tó lè lẹ Yorùbá ajífi èdè dára ńlẹ̀ Ìbàdàn káríkárí nílé lóko tí ọba Ajé Ògúngúnnísọ̀ tó fi mí jẹ ńbàdàn ọba táyé ń fẹ́ ọba Adétúnjí àlejò míì ń bẹ ní ẹ lè ti rí bí mo fẹ́ gbà yọ ọ̀tọ̀ Ìrìnkèrindò là ń bá lọ Ìrìnkèrindò 1 àti bá ti Gbénga dáàyè kan mo fẹ́ fàyọ́ mi àti fàyọ́ tẹ́lẹ̀ mi bá tún ní nǹkan tí ó sọ náà àwọn ọ̀rẹ́ wa á tún pè bẹ́ẹ̀ bá ń gbọ́ ètò yìí ẹ fọn káàkiri níta ẹ bá gbọ́ authentic ni nígbà tí mo pe Èṣù lọ́sẹ̀ tó kọjá Èṣù láàlú òun lé agàngàn lágọ̀ òun lé rédíò ti pèrè jápè Aláàjì Dasọ Fúnjọ́ wọ́n sọ bí Èṣù ṣe jẹ́ náà Èṣù ti Kítẹ́nì ọ̀tọ̀ Sètánì ti mùsùlùmí ọ̀tọ̀ Èṣù ti àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ọlọ́pàá gbogbo ọ̀sánì kò fẹ́ wàhálà fún anybody ṣùgbọ́n ẹ bá ṣàbúrú yọ kàbùkù mi mọ̀ ń lọ kàn àlejò mi rèé ẹnìkan bí rè pé ṣé Gbénga nìkan láàmú sọ̀rọ̀ Ìrìnkèrindò rẹ̀ ní sí ọ̀sẹ̀ lómi ìláyé mọ́ ni àwọn ní òkè o ẹ bá ń jókòó ẹni nàró bá mi dọ́gba ń bọ̀ ètò ìdáhùn pé ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń gbọ̀n mí ni ẹni sọ̀rọ̀ wọ́n á wò pé bóun láti ṣe tò ní tí ó fèrè bá a ṣe ń fẹ́ wọ́n dẹ̀ mọ̀ pé àwọn èèyàn fẹ́ gbádùn wa bí òyìnbó ṣe gbádùn tí ìgbóná yes àlejò mi rèé o Ọláyíwọlá Àdìsá tí gbogbo ayé mọ̀ sí Láyé Àdìs ẹ jọ ní gbogbo ètò tèmi máa ń ṣe láti bí 30 ọdún sẹ́yìn kò ní sí ọjọ́ kan àbí tá a bá ṣàlàyé bọ̀ rẹ̀ tèmi nílò rẹ́kọ̀dù wọn torí pé kì í ṣe rẹ́kọ̀dù àwọn wọ́n jẹ́ orin òun lẹ̀ ẹ́ máa gbọ́ tẹ́ pé wọ́n pè é gbé kó bẹ́ẹ̀ gbé mi sí kì í ṣe tiẹ̀ it's a narrator very versatile on his professional line. Láyé Àdìsá is a writer, a presenter, a musician, a visitor poet of Africa. Kábíyèsí Elédùmarè. Yes. Ṣùgbọ́n bí mo ń lọ lẹ́ni ọjà mọ́tòrin Ìrìnkèrindò Láyé Àdìsá àti bàbá wa Ebenezer Obey ọmọ Fábíyì ẹ káàbọ̀ ẹ kí gbogbo Nàìjíríà àti gbogbo àgbáyé. Ẹ kúlé gbogbo àgbáyé tẹ́ ń wò wá lórí ìtàkùn ayélujára bẹ́ẹ̀ ṣe ń wo Gbóyèga Aláwà TV èlé Ọlọ́run dẹ̀ máa bùkún àpò yín. Àmín. Owó tẹ́ fi ń ra dátà ò ní tán. Àmín. tẹ́lẹ̀ ń kọ́ gbàpò lẹ́ẹ̀ máa rówó ńláńlá fi ra dátà. Àmín. ẹ lè ra tọdún kan gan tẹ́ kàn rà á lẹ̀. Àmín. wípé ètò ìjẹ́ ètò tó jẹ́ pé ó ń kọ́ni lọ́gbọ́n ó ń kọ́ni lóye àwa náà ń wò ni o la ṣe débí. A dúpẹ́ lọ́wọ́ yín ẹ máa gbọ́ wa ẹ dẹ̀ máa wò wá Ọlọ́run á bùkún fún yín. Mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí bàbá wa ẹ ṣé o. Láyíwọlá Àdìsá. Bẹ́ẹ̀ni. Mo fẹ́ kó béèrè nǹkan kan tẹ́ ẹ mọ̀ bóyá ń parọ́ ọmọ mi ni àwọn èèyàn ń pè mí Láyé Àdìsá kí n tó lọ síbi àwọn àtòbẹ́ suspense ó yá bàbá. ibi òbí lábúlẹ̀ ń lọ. Bẹ́ẹ̀ni. Wọ́n lè máa pariwo mi pé ń bú mi káàkiri pé ń bú mi jẹ̀mbá gbélé wọn ni kí lẹ ṣe fún Láyé Àdìsá ń bú ọ kí lẹ ṣe lára ló ń bú ọ nígbà tó kó o lẹ́kọ̀ọ́ ó sọ̀rọ̀ burúkú kan sí ọ mo ní tó bá bú mi ó ṣe dédé ara mi tó bá yìn mí ó ṣe dédé ara mi kí ni mo ṣe kí lè bú tí ẹ ń bú mi. Alhaji Ọlọ́run á lọ́rẹ́ mi yín o àtẹ̀yìn náà àmì àtàwọn méjì ẹ̀ẹ́dẹ̀ pẹ́ ẹ̀ẹ́dẹ̀ jèrè gbogbo àwọn ọmọ yín pátá iṣẹ́ yìí ẹ̀ jèrè ẹ̀ títí dalẹ́ ni o ẹ̀ fọwọ́ pawó ẹ̀ fẹ́ ìrìnjò mi. Kì í ṣe wà ń bú yín o à ń ròyìn rere dáadáa tẹ́ ẹ ṣe ni torí pé Gbóyèga Aláwà jẹ́ èèyàn kan bóyá kí n máa sọ wá yín fún yín ẹ pé tó yẹ bá fẹ́ ṣubú búrẹ́dì àti gbé ẹ̀ dìde gbogbo nǹkan ló máa ná láti gbé èèyàn dìde so Gbóyèga Aláwà ló sọ mí dèrò Ìbàdàn nǹkan tí mo sọ ni pé tó gbé mi dé Ìbàdàn tí mo fi gbé Ìbàdàn lénìí Gbóyèga Aláwà yìí yẹ mo fòkùn sí nítorí wípé tèmi ti jẹ́ ọmọ ìlú wo ni. Mo wá láti Ìlòbù. Tèmi ti á jẹ́ sẹ́yìn ń tẹ́ wá fún ọgbẹ́ láti bọ̀. Ṣé bí condition náà ni nígbà yẹn ẹ bá rántí 20 ọdún sẹ́yìn àmì ìwò kan ṣẹlẹ̀ tí a lè dìde rìn ó ti di tọ̀tá wa báyìí àti ń dìde rìn báyìí Gbóyèga Aláwà dẹ̀ bù sí gbé pé
mo wá látẹ̀kọ́ pé mo wá Gbéga Làwá pé kí ló dé ó ní ẹni kó bọ́lẹ̀ ó ní kò lè bọ́lẹ̀ láti inú mọ́tò kí ló dé ṣé mo ń bọ́lẹ̀ tẹ́lẹ̀ kò lè dìde láti inú kò lè bọ́lẹ̀ ẹ lọ́wọ́ wá wọ́n bá gbé ọ̀tá mi débẹ̀ wọ́n ní wọ́n dẹ̀ ní kí n má ṣàánú o. ọ̀rá ń pé njọ́ tẹ̀ ń sọ mò ń mú ọtí lọ. wọ́n ní kí n má ṣàánú pé aláìsàn kan ń bọ̀ wọ́n ní kí n má ràn lọ́wọ́ o. àyẹ̀lẹ̀ wa sọ fún ní ẹ̀ pé ṣé ọ̀tá yín máa kú ni ó ní no wà kàn broke ni àṣé torí tiẹ̀ ni jẹ́ n broke bí ṣe dèrò Ìbàdàn ni ẹ̀ bó ṣe bí Alhaji Gbéga Làwá ṣe gbé mi nìyẹn pé ó yá wọ mọ́tò wá ṣe lọ bí àdúrà la lọ ṣe bí ológun ọ̀tá mi ò dẹ̀ lè dìde rìn mo dẹni tó ń dìde rìn tí mo sọ kiri mo dẹni tó wà wọ́n lẹ̀ ń bú mi lẹ́yìn ẹ̀ la tún wá lè rẹ̀ ẹni tó kọ́kọ́ ní má ṣe mí lála àdúrà alákìsà lọ́wọ́ 1999 Gbéga Làwá ni ló jáde bọ́ 2022 la wá ṣe fídíò ìlàríwọ́ wa tàwọn àròpọ̀ṣẹ̀ jáde lọ́dún yẹn. ẹ jẹ́ kí a dúpẹ́ ká sì gbé òṣùbà tó mo dára Ìbàdàn tèǹdé ká gbé òṣùbà tó tóbi fọ́lọ́run. bàbá ni tá a ṣe ńgbà náà ẹlòmíì ó ṣe bẹ́ẹ̀ni ṣùgbọ́n ìṣègùn àdúrà ni àdúrà yẹn gbogbo gbà ká máa gbé ọpẹ́ fọ́lọ́run ká sì máa gbé lọ́wọ́ Mama Ahmed lórí Òkè Ọjọ́. bẹ́ẹ̀ni mama ìyá Ahmed mama tó wọ 90 báyìí mama try ó sì wà láyé o lórí Òkè Ọjọ́ mama yẹn mi ò fi wọn ṣeré lógo Ọlọ́run ẹ̀mí wọn gùn wọn ni mama gbé sókè wòlíì ńlá lọmọ wọn náà ẹ jẹ́ ká fi bẹ̀yẹn lẹ̀ ká sàbòdì bí tí mo fẹ́ sọ̀rọ̀ lé láàdí ìsìlẹ̀mù yìí gbajúgbajà olórin ni mo lè ti bẹ̀rẹ̀ gbèsè ayé yín kan. gbèsè yẹn bẹ̀rẹ̀ láàta Agbérí ọ̀gá wọn yòórò tó ti bẹ̀rẹ̀ nìyẹn ibẹ̀ ni bàbá mi wà àti kékeré ni mo ti wà láàrin. mo là Agbérí wà. ó wà lẹ́gbẹ̀ẹ́ Ẹdẹ. lẹ́gbẹ̀ẹ́ Ẹdẹ ń bẹ̀. bàbá kò ní Awó Agbérí làwọn kan ibi tí mo ń rí gẹ́gẹ́ bí ìlú mi nìyẹn ibi tí mo mọ̀ gẹ́gẹ́ bí ìlú pé ó kéré ìlú mi tún bẹ ní. ìlú mi tún bẹ torí pé ìlú mẹ́ta náà ti bí mi Ìwó. sọmọ àlè ní ìlú ìyá mi. sọmọ àlè ní ilé mẹ́ta mo claim. wọ́n sọ máa bí ẹ̀gbọ́n wọ́n sọ máa bí ẹ̀ńlù mẹ́ta sọmọ àlè ní ilé. mo claim ìlú mẹ́ta torí pé Ìwó nílùú ìyá mi. ẹ má tilẹ̀kùn ayé pamọ́ wa ẹ jẹ́ káráyè mọ́ gbafẹ́ nù ayé kò ní bàjẹ́. bàbá mi wá jẹ́ ọmọ Ìlóbù bó tilẹ̀ jẹ́ pé mi mọ́lé wa ń lò ìsìn Ìfọ̀n ni mo mọ̀ tán bí wá sí Ìfọ̀n Ọ̀ṣun ìlú màmá ẹ̀ Ìfọ̀n Ọ̀ṣun ṣùgbọ́n ìlú màmá ẹ̀ Ìfọ̀n Ọ̀ṣun ìlú màmá ẹ̀ ní ẹ̀bẹ̀ náà. nílùú ẹ máa sọ. lẹ́wọ̀lẹ́ Ògolúwa ẹ̀yẹ bàbá yẹn ti pè sí lọ́n gbé Barrister jáde. so now ṣùgbọ́n Ìrágbérí ni mo dàgbà sí láti kékeré ọmọ kékeré bí ọmọ ọdún 2 so kò wá sí ìlú tí mo nífẹ̀ẹ́ jù Ìrágbérí lọ. dìsín torí pé ibẹ̀ ni mo máa ń miss. Ẹgbẹ́ Èjìgbò ibi tí mo ti Ẹgbẹ́ Èjìgbò tabakọjẹ ẹdẹ ibi tí mo ti ṣe kékeré ibi tí ọkàn mi máa ń fà síṣẹ́ mọ́ tẹ bá fẹ́ sọ àwọn ẹgbẹ́ yín tẹjọ lọ primary school ibẹ̀ náà wà tẹjọ lọ secondary school ibẹ̀ náà wà àtẹjọ ń lọ sóko lọdẹgbẹ ṣàgbàrò ṣé gbogbo ẹ̀yin gbọ́dọ̀ gbàgbé ìlú ẹni èjì ó dà sà ibẹ̀ gangan nílé tí mò ń kọ́ lọ́wọ́ wà mo fẹ́ fàbọ̀ sílé ta. lógo Ọlọ́run èyí tẹ́ ẹ ti kọ́kọ́ wà tìyẹn náà Ọlọ́run bá òní jẹ́ kó gbógun ní wọlé ibi ẹ sì ń gbé náà kò ní dìbàjẹ́ àdúgbò ẹ torí pé ẹ gbàgbé ṣẹ̀ṣẹ̀ níbí mọ́ ń lọ́kọ́ wọn o. mo yà. ẹ̀yin èèyàn tẹ́ ń bẹ ní sẹ́ ń gbọ́ mi sẹ́ ń wò mí ibi mò ń lọ gan-an ládé yìí kíndùn ẹ̀yin àti Ebenezer Obey ọmọ Fábíyì ìgbà wo ló bẹ̀rẹ̀. ẹ ṣe jẹ́ ká mú báyìí. ẹ mú. mo kúrò láàgbérí yẹn òun náà ló máa dọ́dọ̀ bí o mi kúrò láàgbérí yẹn. ẹ fi ọmọbìnrin dídé kẹ tó débẹ̀ tó do bẹ́ èyí tó ń pa ọ. ẹ ǹso Bàbá Sàlá. ẹ fẹ́ aláwàdà Bàbá Sàlá ṣe kílẹ̀ wá dé báyìí. ibẹ̀ lórí ti bẹ̀rẹ̀. orin bó ibẹ̀ lẹ́bó ti bẹ̀rẹ̀. aláwàdà ibẹ̀ ní gíta ti bẹ̀rẹ̀. lọ́dọ̀ ta ni. lọ́dọ̀ Bàbá Sàlá. mo fẹ́ gbọ́ ní Yemẹtu Aládọ́rin. mo fẹ́ gbọ́ Yemẹtu Ọlágòkè. mo fẹ́ gbọ́. so nígbà tí mo wá kúrò aláwàdà Bàbá Sàlá. bẹ́ẹ̀ mo kúrò láàgbérí. Bàbá Gbẹ̀mù. mo kúrò láàgbérí. Bàbá Gbẹ̀mù Bàbá Bíọ́dún ibi tí Bíọ́dún ti kọ́kọ́ mọ̀ mí nìyẹn ẹbí lérè. ẹ sọ lórí Bàbá Sàlá. òun kéré gangan yẹn. so bí ṣe wá kúrò láàgbérí yẹn mo dá Ìbàdàn mo wáṣẹ́ lọ sí Àwàdà Sport wọ́n gbà mí as service boy
mo ń gba 40 naira lóṣù. òun sáfìsì ẹ̀ ń sáfọ́ mo ń sá 40. abájọ tẹ́ fi mọ́tí mu ẹ sì mutí dìsìn. ní kí n mutí. ok ẹ máa fi lọ́rọ̀ bọ̀. àwọn ìjà àyàn náà àwọn ìjà àyàn ẹ̀sọ́. So bí ṣe dọ́dọ̀ bàbá Sàlá wọ́n ṣàgbà mí gẹ́gẹ́ bí service boy wọ́n fún mi 40 naira lóṣù kí oṣù tó parí mo ti jẹ gbèsè 80 naira àbí 85. ẹ ń ṣàlejò ni. mo ti fọ́ go 40 ni mo ti fọ́ kọ́ọ̀bù. ìsọ̀nà yín. ṣùgbọ́n yìí lọ́dún kan bàbá Sàlá wá ra instrument fún olórin kan wọ́n pè ní Mayor Sule Agboola. Mayor Sule Agboola. So wọ́n á mú fún wọn láti Èkó wá síbàdàn wọ́n wá dé sínú hòtẹ́ẹ̀lì bàbá Sàlá ibẹ̀ ni bàbá Sàlá ra irinṣẹ́ fún wọn ó ra mọ́tò ra gbogbo ẹ̀ fún wọn bọ̀ wọ́n láti máa gbé inú hòtẹ́ẹ̀lì yẹn ganan fún bàbá wọn fún wọn nílé sí àtàwọn bọ́ìsì wọn ní hòtẹ́ẹ̀lì náà ń gbé àwádẹ́ ń sáà 40 wọ́n wá jẹ́ kí ni wọ́n máa ń pè artist ibẹ̀ bọ̀ wọ́n lo eré káàkiri tí wọ́n bá lo eré tán ibẹ̀ náà máa dé sí náà máa sùn èmi máa wá ń ṣe dáadáa sí wọn àwọn boys yẹn wọ́n bá wọn fọṣọ wọ́n bá wọn pọn mi àwọn boys wọn. rojú wọn wá ẹsẹ̀rú báyìí ni pẹ̀lú gan bí ìgò ṣe ń fọ́ yẹn màá mú ọtí màá fún wọn nú wọn mo ti mọ̀ pé oṣù mi lẹ́sà á fi yọ. àṣé wọ́n ń wò mí ó wá di àyè kan mọ́ rí pé wọ́n play guitar báyìí. àkọ́kọ́ tani play guitar. àwọn lára àwọn ọmọọṣẹ́ àkọ́kọ́ mo kọ́kọ́ ń tẹ̀lé wọn torí mo mewì ké. mo ti sọ nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ètò yìí. mo mewì ké then ẹni tó tún wá jẹ́ kí ewì mi làmìlà kánsì nígbà yẹn tó discover mi ní uncle Bíọ́dún Sàndà. ọ̀gá mi. àwọn àti ọ̀gá mi uncle Bíọ́lá Òkìkí Abíọ́lá lẹ́ǹtì àwọn náà discover mi ní Àwàdà sport club. Ọlọ́run fi kókun ẹlẹ́mìí gígùn. àwọn náà discover mi tán mú mi wá sí òwà ẹ̀wò kí wọ́n á ké mo ti wá da kéwì. so mo wá ń tẹ̀lé Mayor Sule Agboola lọ kéwì àwọn boys yẹn tán ti wà lẹ́yìn hòtẹ́ẹ̀lì tó ń gbé. ọ̀rọ̀ bí Àwàdà láti sọ. Láwàdà náà ni o ibi tí music ti bẹ̀rẹ̀ ni ẹ̀ o mo wá ń bá wọn lọ kéwì mo ń rówó mo wá ní ṣe kọ́ mi ní gìtá tẹ̀ ń fi bí ìgò lọ yẹn ìkan náà àwọn boys yẹn. àwáyà náà ń pè é. àwáyà pé mi ò mórúkọ ẹ̀ pé ohun ẹ̀ dẹ̀ dojú ti gìtá lọ ṣe kọ́ mi ìyẹn wá ní bọ̀dá Sunday kọ́lọ̀ fọ̀run kẹ́ wọn pásítọ̀ ni wọ́n ti kú sí wọn ní. Sunday kanu. Sunday dada. ọmọ ìlú wa nù. Èkìtì ni wọn. ẹ máa sọ̀rọ̀ bọ̀ àwọn tó máa ń wòtò ẹlẹ́kìtì náà wọ́n máa rántí ọmọ wọn. wọ́n ti ẹ̀ ní chọ́ọ̀chì ní Onídẹ̀rẹ̀. wọ́n máa rántí ọmọ wọn. so now ó ṣe dáadáa láyé kó tó lọ. mo bá bẹ̀rẹ̀ wọ́n bá kọ́ mi náà wọ̀nyá yẹn mo bá máa yà. ẹ wá jẹ́ ká ṣe rere dáadáa o ẹnìkan wà tó ń play àwọn yàn fún wọn gbà yẹn fún Sule Agboola. ṣe ń gbọ́ ẹ mọ̀ ń gbọ́ yín dáadáa ẹ mọ̀ sọ̀rọ̀ yín lọ. ọ̀dà yẹn tó play fún Sule Agboola mo lọ bá ẹ kọ́ mi láàyè ó lóun lè kọ́ mi pé kí n lọ mú 150 naira wa owó gidi bí káwọn kẹ́hìn lọ mú 250,000 àbí 500,000 wá ń sìn ni mo ní mo ní mo ti fẹ́ rí ebi tó ń gba 40 naira lóṣù ó ní kí n máa lọ bí bọ̀dà Sunday dada ẹ̀ ṣe pè pé láyé wà máa kọ́ ẹ̀ ó dẹ̀ kọ́ mi láwọn yẹn. kò wá pẹ́ kò jìnnà wàhálà dé láàrin àwọn méjèèjì àti bàbá Sàlá àti Sule Agboola bàbá gba irinṣẹ́ lọ́wọ́ kí wọ́n tó lọ èmi ti kọ́kọ́ ń bá olórin kan play bí wọ́n pè ní Sir Àbáyọ̀mí Domingo tí mo ti kọ́kọ́ play àwọn èèyàn Ìbàdàn lẹ́yìn ìgbà yẹn pàtí àbí kíní ìjà wa ṣẹlẹ̀ láàrin bàbá Sàlá àti Sule Agboola àti báńdì bá túká àwọn kan wá lọ sí Èkó èmi wá tẹ̀lé èèyàn kan lọ Èkó. ta lẹ tẹ̀lé. bọ̀dá múrí ni àti bọ̀dá kọ́lé bọ̀dá múrí yẹn wà ní wọ́n sì. múrí kíni. múrí kí lórúkọ bàbá. kíni kọ́lé. Kọ́lé Òjó. Kọ́lé Òjó. náà Kọ́lé Òjó àwọn bọ̀dá múrí àwọn yẹn. bẹ́ẹ̀ dé kò ń kọ́. ìgbà tí wọ́n á dé. eléjì ẹ̀wà kọ́rọ̀ lè yà. wọ́n á dé wéré ni ayé fẹ́ gbọ́rọ̀ ẹ̀yin òbí. ìgbà tí wọ́n á dé kó. òbí gan ni kókó ọ̀tọ̀ òbí gan ni kókó òbí bàbá òbí bábí gan ni kókó. bẹ́ẹ̀ ni. ń gbẹ́ dé kó. wọ́n mú mi lọ́dọ̀ eré kan wọ́n tún mi lọ́dọ̀ Dákújọ rẹ̀. Dákújọ rẹ̀. bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ yẹn pé mo sì gbọ́ pé ẹ máa ń kọrin fún èmi ò wá mọ̀ pé lẹ́yìn ìwà ọ̀la àṣé màá dẹ̀ tún produce Dákújọ rẹ̀. ẹ ń kọrin fún. tí mo tún kọ orin gbogbo orin tó fi lórúkọ láyé. orin wo. Òṣùpá ti dé Òṣùpá ti dé Òṣùpá ti dóde ọba Ọlọ́run ló fún sí mi lọ́pọlọ. ẹ̀yin ni ẹ̀yin ló ń lò. Dáyọ̀ ló ń pèdè rẹ́kọ̀ kejì
Táyọ̀ ló ń pèdè kẹ́nikẹ́ni má máa pariwo èmi ń kọ́ lọ so yẹn sà lọ bẹ́ẹ̀. wọ́n kò jẹ tí wọ́n sì rí owó mẹ́. débi ọgbọ́n àtòyè sọ̀kalẹ̀ wa. mi ò fi ṣeré rí. bàbá o. òye pẹ̀lú mọ̀ sọ̀kalẹ̀ wa. orí mi o ẹlẹ́dàá mi o ìwọ lọ síwájú ayé tí mo aṣàjọṣe kó tó di pé mo kúrò àwa lọ síbi eré kan jọ kan ọ̀rọ̀ bí la fẹ́ bẹ̀rẹ̀ yìí. òbí ní ibẹ̀ mo ń lọ bàbá mi ní Ìjẹ̀bú Bìdó. Òjìgòdó Èbìdó ní ẹ ti rìn káàkiri ayé o. Ìjẹ̀bú Bìdó ni Ìjẹ̀bú yẹn ò pọ̀ fi bẹ́ẹ̀ pọ̀ lábọ̀ Ìjẹ̀bú Bìdó. wọ́n sì produce ọmọ tó dá mbẹ́. so láwa Ìjẹ̀bú Bìdó yẹn òbí lọ play fún bàbá Ọ̀ṣíjìrìn lágége Chief Ọ̀ṣíjìrìn ààrẹ àfọ Agége láyé gbà. Chief Oxygen wọ́n tó ọba mẹ́jà arúgbó lọ́mọ Ọ̀ṣíjìrìn àwa play fún wọn bàbá ń sòkù màmá ẹ̀ àwa lọ play fún òbí lọ pé ó wá pé àwọn àbúrò bàbá wa pé àwọn ọmọ bàbá àbábúrò pé dá òkújọ rẹ̀ wọ́n wá ń play lọ́wọ́ bọ̀dá kan wà ń gbà yẹn kọ́lọ̀ fọ̀nù kẹ́bọ̀dá Isaac ó máa ń play àwọn àyànfòbè ó gùdù gan. kí ló kọ ẹ. Isaac wọ́n máa play gan bọ̀ òun lèmi mọ ọwọ́ ẹ̀ òun lèmi tẹ̀lé. eléjẹ wa ńgbẹ ẹdọdọ òbẹ sọgbà yín. bọ bó ṣe gbà mí náà mò ń sọ yìí. ẹ má jọ pọ̀ jù ní ọ̀rọ̀ ń ta ọ̀tá lẹ́nu yín. so bórin náà ṣe ń ta ọ̀tá sẹ. wọ́n wá ní táwọlítà ló ń play àwọn èèyàn bẹ́ẹ̀ fún Dayọ̀ Kújọrẹ̀ àwọn boys mo ṣe ń play yẹn ń ta bá obì lọ́hùn. ta ló ń play kíní. ẹ jókòó dáadáa ẹ dẹrù bá mi dọ́gba. pé ọmọ kékeré kan tó ga báyìí ni. ló ń play torí báyìí ó ní yẹn àti ó ti fi mí sí ọkàn ó bá lọ kò wá pẹ́ bọ̀dà tó wá ń play àwọn èèyàn kú bó bẹ ṣe nìkan lọ gbé mi wá ni. bàbá òbẹ tí bàbá òbẹ ń bẹ láyé báyìí Ọlọ́run bàbá lọ́rọ̀ ẹ̀mí yín ẹ máa gbọ́ ohun tí àwọn ọmọ wọn àti gbogbo ẹni tó fẹ́ràn wọn ẹ máa gbọ́ o. bí chief òbẹ ṣe nìkan lọ wá mi wá ni lọ́dún yẹn ẹ̀rẹ̀ ń gbé mi wá lọ́dọ̀ Dayọ̀ wọ́n ṣe gbé mi dọ́dọ̀ wọn báyìí wọ́n ní kan lọ gbé mi wá captain Ògúnládé lẹ́kọ̀ọ́ náà mú wa níbo lẹ́kọ̀ọ́ ní Agége captain Ògúnládé tó Bongo Sport tó jẹ́ captain Ebisa Obi kọ́nà fọ̀rùn kẹ́wọ̀n ló ní kó lọ gbé mi wá àwọn èèyàn wá wà mí lọ sọ́dọ̀ wọn wọ́n fi gbé mi sí mọ́tò lọ sọ́dọ̀ Ebisa Obi ní day cross Fúnmiláyọ̀ Láyégé níbi tí wọ́n ti ń dá ṣọ́ọ̀ṣì. ẹ rí i pé ẹjọ́ sà ètò yìí kì í ṣètò àmúlùmọ́là máa sọ dáadáa authentic n ti ń ṣẹlẹ̀ là ń sọ ẹ̀yin tẹ́ ẹ bá ń wo Gbóyèga Lawan TV on YouTube channel correct ti ń ṣẹlẹ̀ ní òmùlùmùkọ́ ẹ̀yin lẹ́dọ̀ sọ pé Gbénga Adébóyè àti ṣẹ́dá àyè kan ó sì tún kó òbí mo tún mú báyìí ẹni tí kọ̀ọ̀kan lò pẹ̀lú òbí òun náà nílẹ̀ àdìs ẹ tẹ̀síwájú. so ní chief òbí bá ń sọ fún mi pé àwọn fẹ́ kí n jọyìn àwọn ọmọdé wa ń ṣe mo ní ìmìlẹ̀ jọyìn o wọ́n ní kí ló dé mo ní ẹyẹ yẹn máa ṣe fàájì yín lọ́dún yín wọ́n láwọn èèyàn tó láyé la pèsè orí ètò wọ́n láwọn èèyàn tó mo ní àwọn èèyàn tó wá sọ́dọ̀ yín wọ́n náà máa ń kú ni ó kàn bù sẹ́yìn ni lọ́dọ̀ béèrè pé nígbà tí mo ní kí n jọ ọbẹ̀ ní mo fẹ́ kó bá mi play mo ní èmi lè bá mi play tí mo bẹ̀ ní mo ní èmi lè bá mi play mo ní wọ́n láwọn tó máa bá mi play máa kú ni. ṣé àká ti kú síwájú ni. èèyàn bọ̀dá tó fẹ́ gba àwọn àyàn tí mo fẹ́ gba àwọn àyàn lọ́wọ́ ẹ̀ tẹ́ni tó bọ̀dá tó play àwọn àyàn gangan kú. ó kú sẹ́nìkan kú síwájú ẹni yẹn ni. irọ́ àwọn kan ti ń dẹ́rù bà mí tí wọ́n fẹ́ kú. wọ́n ti dẹ́rù bà mí lẹ́yìn bẹ́ẹ̀ láyé bó bẹ ṣe ti ṣe kí ṣe wọ́n ló máa lọ pé báyìí àwọn èèyàn máa ń kú bẹ́ẹ̀ ni o kiri kan ṣe wọ́n fi yẹn múlẹ̀ kẹ́kẹ́ lọ. wọ́n ní ọ̀bẹ wa ní no pé ṣé mo mọ̀ pé ọ̀rọ̀ Dayọ̀ Kújọrẹ̀ dàbí ẹ jókòó kẹ́ bá mi dọ́gba. pé ṣé mo mọ̀ pé ọ̀rọ̀ Dayọ̀ Kújọrẹ̀ dàbí green eagle ni wọ́n jẹ́ ń gbà yẹn kan tí di super eagle pé ẹni tó àwọn flying eagle tí nǹkan kan bá ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n á lọ mú kan nínú wọn wọ́n á fi sí super eagle pé bóyá rí nìyẹn pé ọmọlẹ́yìn bíi second set ni bàbá tún explain ìdá òkúrọ̀jọ rẹ̀ jẹ́ òbí explain oh my god wọn àpè lọ́mọ èké wọn tún explain ẹ wo humility and civility. mo ti wà níbi ọmọ bóyá 19 to 20 years orin rẹ́rìn sí mi dáadáa jẹun kí mo ké kò sí ọpọlọ púpọ̀ mo wá ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé bó nǹkan ṣe ṣẹlẹ̀ bí super eagle la máa ṣe èmi fẹ́ lift wọ́n ẹ̀kọ́júlẹ̀ mo bá ní òkè ṣẹwárì nǹkan tí wọ́n tóbi wá ṣe ń jọ ẹ̀ tí mi ò rí rí ìyẹn ló confuse mi jù ó kàn gbé béèlì owó jáde ni èrò owó náà ṣe mọ̀ pé gbà yẹn 5 naira eléwúro ló wà páálí ni o ṣe rántí páálí 5 naira tẹ́ni bá gbé 5 naira jáde bí ẹ bá ná 5 naira fún olórin ní patí gbà yẹn tọ́jẹ́ páálí ṣé wọ́n rí rí so ló bá gbé páálí 5 naira jáde green yẹn
250 kan. 250 owó gidi bí kéèyàn fún yàn ní 500,000 ni ó ní kí n gbà ó ní kí n gbà mi ò dẹ̀ rírí ó ní ìwọ ló ní tó bá play bá mi play bó ṣe mọ máa rówó yẹn ọkàn mi kọ yìí ní ìwà ẹ̀kọ́ tí mo fi dúpẹ́ lọ́dọ̀ lọ́sà ni pé àwọn kan wà lọ́dọ̀ Chief Obey tó ti ń lọ ọdún mẹ́ta tó jẹ́ owó oṣù 120 náà ń gbà lóṣù wọ́n dẹ̀ ń lọ ṣó bọ̀ torí pé ẹni tó kú yẹn ká wọn lára tó dẹ̀ mọ̀ pé mo mọ owó ẹ̀ táwọn èèyàn fi ní mọ̀ pé má yẹn kú. owó gidi ló ń gbà. owó gidi ni bí wọ́n ṣe fún mi lówó yẹn nìyẹn kì í ṣe pé wọ́n fi ṣe owó oṣù pé kí n kàn fi sápò. Friday àjọṣeré bá ṣe lọ béèrè ni. bó o lè ṣe níjọ́ náà já kékèké. bàbá òbí ṣe dé béèrè báyìí wọ́n dẹ̀ ti bí màá yẹn ṣe ń play mo ti ń study ẹ̀ tipẹ́ bí mo ṣe dá àwọn àyàn bolẹ̀ báyìí mo bá èèyàn kan bẹ̀ tán ti gbà. tí ń bá orin tí bàbá ń mu tí bàbá ń kọ́ wọ́n fi èèyàn kan dígẹrẹ wú bẹ̀ pé wọ́n tiẹ̀ máa jókòó kó sáà mọ̀ ìyẹn náà ń play. ṣẹ́ni bóyá òlejọ́ tí mo gba àwọn àyàn báyìí tí mo play báyìí gbogbo báńdì kan bẹ̀ sí dáwọ́ jọ fún mi wọ́n kàn bẹ̀ sí dáwọ́ jọ tí èèyàn bá make 800 lórí stage níjọ́ yẹn sá bí ẹni make 800,000 ẹ̀ sọ́wọ́ kẹ̀kẹ́ o. bó bí kọ̀mádà ṣe sọ pé ẹ jọ uniform mélòó la ti ní wọ́n ní bíi 15 ló wà nílẹ̀ uniform ó ní lẹ́ni ẹ lọ rán fún láì bó ṣe gbúrú bá ṣe gbére mo ṣe lọ́dọ̀ ẹ̀mí sọ̀bì yẹn bí eré ṣe bẹ̀rẹ̀. nígbà tí wàá bẹ̀rẹ̀ iṣẹ́ mo débẹ̀ láàrin oṣù tẹ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀jẹ̀ mọ̀kútùn gan o. wọ́n tọ́jú yín lọ náà ni. ìbá orin o ọmọ òru làásìkà wọn sàn àbínú ìbá orin o. alẹ́ ń dúbà wọn. ẹ̀mí sọ̀bì ni. ìbá yín bàbá o. èmi kàn máa ń nílùú wa náà àgbèrè sí mo wà èmi kàn máa ń rí aeroplane ó dáa. alálẹ̀ jẹ́ òkèdìjì tó jọ pàdọ̀ tún ìbá báńdé òjò ìbá ẹ̀dúbọ̀ orin èmi náà júbọ̀ ọ̀rọ̀ mo tó ajúbọ̀ orin Ebenezer Obey. bá mi kí bá mi ẹlẹ́kọ̀ọ́ la máa wí Obey ló jẹ́ ǹdẹ́ni tó wọnú aeroplane láyé. ẹ sáwọ. mo débẹ̀ ò tí ju oṣù mẹ́fà ní a company kan sign wa ní Europe ní London Virgin Record tàbá dàjàlá tàbá ti gbéra báyìí. ṣé kìí ṣàjàlá tàbí tí wọ́n wò. irọ́ tàbá ti gbéra èwo làjàlá. àwa ẹ̀mọ́ kan fi òun ṣe example ni tàbá ti gbéra báyìí bàbá o bá ṣe ń wọ Germany là ń wọ America bá ṣe ń wọ Germany là ń wọ London là ń wọ London là ń wọ Netherlands là ń wọ Holland. ṣé òkè wọn ni adùnbánì mọ́tò sí. so bàbá yẹn ló jẹ́ ká mọ ìtumọ̀ concert ṣẹ́dẹ̀ pé ńgbà yẹn jùjú ò tí dé lóyìnbó àwọn àti Kingstonade alágbé jùjú wọ lóyìnbó wọ́n ti lẹ́gbẹ́ lóyìnbó ṣe òyìnbó gan lu gangan sí ṣùgbọ́n gangan ni magic gangan tàbí tí òyìnbó. bá Kingstonade ṣiṣẹ́ rí. Obey nìkan ni. ṣùgbọ́n ẹ̀mí sọ̀bẹ̀. ń bọ̀ kí ló lé kó lọ́dọ̀ Obey. ẹ jọ ẹ ti ń sọ dáadáa lọ dáadáa náà lẹ́sìn máa sọ ṣùgbọ́n a fẹ́ kí apàrọ̀ mọ́ tí bá ṣẹlẹ̀ sódà àwọn ọmọ kéékèèké náà ọdún kọ́gbọ́n náà ní. mo ti lọ́ máa tẹ́ àjọ ṣiṣẹ́ bíi mẹ́jọ tí wọ́n pò tá a sì bínú kí ló mú yín kó ń bẹ̀ nǹkan kan ní máa ń mú yín kó ń bẹ̀ kan bóyá kan ní aṣọ́gun fẹ́ ní o. ìwà gbé ìgalà wà ní mo lò tí mo fi kúrò rẹ̀ bẹ́ẹ̀. bíi báwo bó bá ṣe rí ni ẹ wí o. wọ́n pe máà kan bí ẹ̀gbọ́n ló jẹ́ sí wa gìtá ẹ̀ nígbà yẹn onígìtá ẹ̀ ò sí Nàìjíríà. ta ni. Portal. kílẹ̀ pé. Portal. Òun ló ń play gìtá Fẹ́mi Sọ̀bẹ̀. ó ní bàbá tí ò bá wá play gìtá. ẹ ti bá àwọn yẹn sẹ́nu ayé o. tí ò bá wá play tí ò bá sí ní play lọ́jọ́ yẹn tí ò bá ti wá bí orin wọ́n máa ń fo gìtá ẹ̀ nítorí kò sẹ́ni tó lè play gìtá ẹ̀ nù báyìí. ẹ̀bùn Ọlọ́run. èmi wá bọ́lọ̀ sọ̀rọ̀ pé mo dẹ̀ fẹ́ mọ gìtá àwọ̀ yọ. ẹbí àwọn yà lọ ń ta. then Obey jẹ́ kọ̀mádà tó jẹ́ nìkan tó jẹ́ pé tó bá rí ẹ tó bá jẹ́ aláago àbẹ́ni tó ń pààkì irinṣẹ́ tó bá discover ẹ̀bùn pò lẹ́bùn ó máa advice ẹ lórí ẹ̀bùn yẹn. Obey pè mí ní Chief Obey pè mí ní Island Club lọ́dún kan ó ní láì nísà ṣé o pé àwọn àyà tó ẹ̀pẹ́ bọ́sì máa ń sọ̀rọ̀ nìyẹn ṣé o pé àwọn àyà yẹn ó dáa ó mọ́ o ṣùgbọ́n ó yẹ kó kọ́ gìtá kó lè mọ music yẹn kó lè stable dáadáa. àkàndá ẹ̀dá kan làwọn yẹn. àkàndá ni mo ní màá dẹ̀ lọ́kọ̀ mo kàn bá engineer sọ̀rọ̀ mo kàn ẹ gbé gìtá kan fún mi wọ́n kàn gbé gìtá kan fún mi. ẹ bá ti mọ àwọn àyà tí náà yọ ọdún tí ta náà ó yàtọ̀ síra wọn. o lè mọ àwọn àyà lásán kó má mọ gìtá. gbogbo ẹ̀lẹ́ mímọ̀ ta. ní Ọlọ́run ṣe. ọba lùjẹ́ àtọ̀rọ̀ náà ọ̀rọ̀ yìí ni ọ̀rọ̀ yìí jẹ́. ọ̀rọ̀ ni ẹ má rẹ́bùrù mi bá tọrọ. èèyàn fẹ́ bá pé kájí yan Yorùbá ọ̀yà ẹ̀ẹ́dọ̀jẹ́ àfi tó bá rẹ orí yẹn yóò rẹ orí yẹn. Ọlọ́run ló ní. àwọn tàbátà dáadé. Ọlọ́run ló ní yẹn. so ìmọ̀ Ọlọ́run ni. bí mo ṣe lọ kọ́ gìtá nìyẹn
kíkọ́ gìtá tí mo wá kọ́ gìtá yẹn àṣé mo fẹ́ fi kó bá oníyẹn tata mi nǹkan Portal ọdún yẹn kò wá sí play ọ̀kan náà boys òbí bẹ́ẹ̀ máa rí o tó bá ti wá bàdàn ẹ̀ máa interview náà olórin òun gbèrin ni wà lọ bóbe pé àtẹ̀jọ́ ń gbàdúgbò ni pé láì ti mọ gìtá o ó play gìtá o ni o nísìnyí ta tún wá lé gan gìtá ò dẹ̀ wá ó ṣe ní kán gbé gìtá òfin tí mo ti abẹ́ ń lẹ sàṣítà ojú òfin wa náà mo béèrè ní ọmọ ìlóbù àbí abẹ́ sàṣítà ọmọ wa ni. irọ́ ok. so ni ọmọ agbèrè ọ̀gá. sorry agbèrè ọmọ ayòrò ọmọ aṣọ́gbó bí ojú ẹja ọmọ pèsè dè mí. wọ́n sì àlábọ̀ bí ọba níbi náà gbèsè náà jẹ́ ọmọ òṣòro sọ́ba arúgbó arúgbó rẹ̀ lù gbẹ́lẹ̀ rẹ̀ jókòó la. ẹ máa sá fún yín díẹ̀ díẹ̀. arúgbó alágbórógbó arúgbó ẹ̀ mọ́ bàbá mi bọ̀. ẹ dàpọ̀ ẹ̀jọ̀ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ fáwọn ọ̀rọ̀ bí mọ̀ ń sọ bí bàbá òbí. so bí àwọn kan lè kún pa nítorí òbí mi ti fẹ́ràn òbélé. ibi tí a ti wá tán ti ń sọ pé láyé lè play ẹ̀ táwọn òde wà náà bá ní kí n lọ gbé gìtá yẹn ẹ sà ṣé dẹ̀ gbé bí ọmọdé àti ti fa mi ìgbà yẹn ni pure water ní àti fa pure water gan tó ti yé tàbí table water ní àti fa gan ẹ sà ń bá da gìtá ìbòlẹ̀ wọn mọ̀ pé bọ̀bọ̀ yẹn ò sí bẹ́ẹ̀ ń bá ta gìtá ìbòlẹ̀ òun dẹ̀ máa ń fi ọ̀gá wa ṣakọ tẹ́lẹ̀ torí wọ́n ti di pásítọ̀ ní rìdíìmù sí tẹ́lẹ̀ wọ́n ti di pásítọ̀ gbà yẹn wọ́n máa ń fi ṣakọ bá a ṣe play bí n ṣe bẹ̀rẹ̀ nìyẹn àwọn rẹ̀ sì play mo bá da gbogbo music yẹn bolẹ̀ ọlọ́run ṣáà fún mi ṣe táwọn wá tọrọ àyè ṣe pé mídélè tí mo play yẹn náà ti pè ní àwọn èèyàn ti jẹ́ ó mọ̀ bóyá wọ́n wá lé bóyá àwọn ẹ mọ̀ pé kò síbi tọ́tẹ̀ ò sí wọ́n ti lọ mú ìtẹ̀ pé ó wà lánàá láì ti gbapò ẹ ó tètè dé ṣòro ọjọ́ kejì ọ̀gá rẹ̀ ti ọ̀dà pé tó bá ti dọ̀la o gìtá rẹ̀ lọ gbé ti láyé kí láyé máa play ẹ̀ bó ṣe dé nìyẹn àṣà but ìgbà yẹn ọmọ Chad ni wọ́n á sọ fún kọ̀mọ́dà pé àwọn fẹ́ travel kọ̀mọ́dà wọn ni kán máa lọ kó tó dé mo ti ń play guitar 1000 so bọ̀ kí ni yẹn wá di tó fẹ́ kó bá mo fẹ́ gbàjẹ́ lẹ́nu ẹ̀ ó ń tàn ṣẹ̀dẹ̀ mọ́ pé kò dáa n tó gbé mi kúrò lọ́dọ̀ bí story yẹn mo sọ yìí mo wá di pé tí tó bá wá gan tó bá lọ tọ̀ lásán kọ̀mọ́dà ni gbé guitar ẹ ta ẹ máa tún ta gìtá ṣé ti omi ìdẹ gbọ́dọ̀ má gbé. nígbà tí pọ̀gà ló ń sọ̀rọ̀ títí pé ó wá dọjọ́ kan ó wá travel tán a wá fẹ́ wọ studio ó dé à ń ṣe rìhásà rẹ́kọ̀d lọ mo ti pinnu láyé mi mo ti pinnu mo ti bólúwa sọ̀rọ̀ ẹlẹ́dàá mi ò pé láyé mi máa sórí èmi mo play guitar tá ò sí àwọn èèyàn ò dẹ̀ mọ̀ pé òun kọ́ ló play tèmi torí owó yẹn ò yàtọ̀. níbi tó gbó ti fẹ́ bẹ̀rẹ̀ so kọ̀mọ́dà wa sọ fún mi bó ṣe bá wa ní ìyàsá àjọ yẹn wá ti dé kọ̀mọ́dà ni wá ó ní play sí jìtá sílẹ̀ láyé ló máa play jìtá yẹn. ogun wọn bẹ̀rẹ̀ ọ̀tá wọn bẹ̀rẹ̀ láyé àdìsá bàbá o. ogun tí ó le tí ò ní ṣe é tú ogun tí ó le koko. lórí pé ẹni tó ń ta gìtá wà ń lé èmi dẹ̀ lọ studio. lẹ́yìn ìgbà tó rí báwọn. lórí fídíò náà èmi náà ó wá di ọgbà tí èyí tó wá lé mi kúrò gangan rè sá. àwa fẹ́ travel lọ́dún yẹn. ṣé kìí sóbe lọ́sẹ̀ yìí. òbí kan. tálá wa kẹlẹ àwọn adé tó bínú kó omi tó ti ń rówó lọ́dún òbí. èmi fẹ́ gbàjẹ́ lẹ́nu èèyàn kí n fi tẹ sókè ga ní sá. mo fẹ́ gbọ́dílẹ̀. àwa fẹ́ travel lọ Amẹ́ríkà chief òbí wa ní kò ní bá wa lọ. àdèjọ́ ń lọ tẹ́lẹ̀ ni pèmí ni máa play guitar ilẹ̀ Amẹ́ríkà àti tèmi papọ̀. ẹni mọ̀ tẹ́lẹ̀ wa. ogun òde o wọ́n ṣàṣì ọ lórí èṣù gan èèyàn ṣàṣìra wọn o. làbá lò lóyìnbó abájá alẹ́ síbí. àbílú ẹ̀ wà ń gbà yẹn. abájá alẹ́ síbí ẹ jẹ́ ọ̀rọ̀ nígbà èdè ńkọ́. ẹ máa gbọ́ ìlú òyìnbó mo ti kúrò. tá a lábá lọ. ẹ máa gbọ́ làbá dé ìlú òyìnbó wọn mú táwọn wá. ìlú òyìnbó tọ́lá àtọwọ́ mẹ́rin náà wọ́n rántí. a lọ tọ̀ bíi ṣé 21 states. èyí ti sẹ́ ó ti rìn jìnnà káàkiri bí sẹ́ yìí o. a lọ so many Los Angeles Miami a sá lọ Chicago a lọ state ẹ̀ ń pè state by state a lọ bíi 21 states a dẹ̀ lọ bíi 1.5 for 2 months gbogbo yìí ó lọ. ó wá kú ọ̀sẹ̀ kan ká wálé. ẹ ń bọ̀ sá ẹ̀yin rò pé ẹni tó ní ààyè yìí tí ò lọ yìí ṣé wúbe ò ní lè. mi tí mọ̀ lọ́rùn ọmọ ẹ̀kẹ́ ní yín gbàgbọ́ mi tí wà tí mọ̀ lọ́rùn ọ̀ntì tí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àwa wà lóòótẹ́ ní Boston mo máa ń pè state yẹn ní Massachusetts America àwọn lóòótẹ́
Chief Emisobi wá bá wa ní yàrá wa táwa wọ́n bá mi àtọ̀rẹ́ mi táwa torí àwọn méjì yàrá. bàbá yẹn máa dà o. wọ́n ní láì ó surprise ní tọ́ igan ni o in fact àti ẹ̀ mọ̀ pé táwọn ò wá rárá bọ̀ èmi ti pé Nàìjíríà pé kán dá dúró mo ti sáàkẹ́. pé tá a bá wá délé ìwà pàmẹ́lẹ̀ lórí gìtá ẹ̀ wàá bá mi wá láwọn ẹ̀yà tó máa train. ṣe é pé mo ti gbàjẹ́ lẹ́nu. ẹ fẹ́ sọ ọ̀gá tó bá yẹ pé yín ló ṣẹlẹ̀ sí a mọ̀ sọ yòókù lọ́jọ́ iwájú ibi tó dé dúró yìí ẹ pàdé wa nígbà míì tó ń bọ̀.